bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ mi ò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni ibi ìsádi wa, ẹ̀yin ni Ọlọ́run wa, Olúwa àti ẹlẹ́dàá wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ yín. Ọlọ́run wa, ẹ máa ṣe o. Ẹ ṣé fún ìwàláàyè yín lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ọlọ́run, ẹ gbọ́ ọpẹ́ wa o. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa. Kí ẹ sì jẹ́ kó ìfẹ́ yín kí ó máa bá wa gbé títí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìn padà fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ fún àwọn tó ń wò wá nílé bí a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé yín. Oore ọ̀fẹ́ Ọlọ́run èyí tí ó borí ohun gbogbo yóò máa di mímọ̀ sí lórí ayé gbogbo wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Inú wa dùn, ayọ̀ wa kún fún oore ọ̀fẹ́ mìíràn tá a tún ní láti wá sí ọ̀dọ̀ yín ní wákàtí kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn tí wọ́n wò wá nílé, tí wọ́n ń pè wá, tí wọ́n ń béèrè ìbéèrè, tí wọ́n sì ń béèrè àwọn ìbéèrè tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ mímọ́ Ọlọ́run wa. A sì dúpẹ́ pé ọ̀rọ̀ Bíbélì tí ń ṣe ìfẹ́ Ọlọ́run, òun náà là ń tàn ìmọ́lẹ̀ sí, tí a sì ń fi òye ìfẹ́ ohun ti Ọlọ́run tá a fi ń yé gbogbo ènìyàn. Òye ọ̀rọ̀ Ọlọ́run yóò máa yé wa sí, a sì kún fún ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Tí ẹ bá ní ìbéèrè láti béèrè tàbí àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn, ibi tẹ́ ẹ lọ nìyí. Ẹ lọ sí, ẹ̀yin tẹ́ bá lo fóònù, ẹ lọ sí YouTube channel wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn ó wà níbẹ̀. Kí ẹ wò wọ́n, kí ẹ sì wá láti tún béèrè béèrè kí a jọ máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Nítorí pé Ọlọ́run fẹ́ ká dúró nínú òtítọ́ Kristi, kí a dúró nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́, bẹ́ẹ̀ ni á kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù, àmín. Ètò tún dàbí rẹ̀ ni pé ìjọ Kristi wà níbi ibi gbogbo. Ẹ wádìí ìjọ Kristi, ìjọ tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ẹ wádìí ìjọ Kristi, kí ẹ wádìí, kẹ́ ẹ béèrè àwọn nǹkan tó nìkan ṣe pẹ̀lú ìgbàlà ọkàn yín. Ẹ wá, kẹ́ ẹ béèrè nípa ẹ̀kọ́ òtítọ́ àti ìjọsìn mímọ́ èyí tí a rí nínú Bíbélì. Bí a ti ń ṣèwádìí yìí, Ọlọ́run yóò máa kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù. Lónìí, ẹ̀kọ́ tí a tún mú wá sí ọ̀dọ̀ wa ó ní ìṣọ̀kan nínú Kristi. Ìṣọ̀kan nínú Kristi, unity in Christ. Tí a bá wo àyíká wa, kí a wo gbogbo wa tá à ń ṣe ìsìn Kristi, tá a gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, tí a sì ń fẹ́ láti dúró nínú ẹ̀kọ́ rẹ̀. Ṣé gbogbo wa là ń ṣe nǹkan kan náà? Ìdáhùn ni pé àtorí pé at this level, ní ibi tá a wà yìí tàbí ibi tá a bá ọ̀rọ̀ dé yìí, a gbọ́dọ̀ jẹ́ olóòótọ́.
ìdáhùn ni pé rárá, a ò ń ṣe kankan náà. Ṣé gbogbo wa là ń kẹ́kọ̀ọ́ kan náà? Ìdáhùn ni pé rárá. Ṣé gbogbo wa la wà nínú ìjọ kan náà? Ìdáhùn ni pé rárá. Àwọn ìbéèrè tá à ń béèrè à ń fi ìdáhùn òtítọ́ sí wọn. Ìdáhùn ni pé rárá. A ò ṣe kankan náà. A ò jọ́sìn bákan náà. A ò sọ̀rọ̀ bákan náà. A ò ní ìdájọ́ kan náà. Bẹ́ẹ̀ la ò ní ẹ̀kọ́ kan náà. Ìdí ẹ̀ la fi ń gbé ẹ̀kọ́ yìí yẹ̀ wò. Ìṣọ̀kan nínú Kristi. Ohun tí a ń pè ní ìṣọ̀kan òun ni ẹyọ kan. Nǹkan kan. Ẹ̀kọ́ kan. Ohun tí a ń pè ní ìṣọ̀kan ní nǹkan kan là ń pè ní ìṣọ̀kan. Ìyẹn túmọ̀ sí pé ìgbàgbọ́ kan ni Jésù Kristi Olúwa wa mú wá nípa ìsìn rẹ̀. Kò mú ní irú ìgbàgbọ́ wá. Mo rò pé mò ń bá àwọn tó ní òye àti ẹ̀mí Ọlọ́run sọ̀rọ̀ ní wákàtí yìí. Ní ìgbà tá a kíyèsí ìwé Éfésù orí 4, nígbà tá a wo ẹsẹ̀ 3 sí 6, ó bá wa sọ̀rọ̀ ohun 7 tó jẹ́ ọ̀kan. Ìkọ̀ọ̀kan la pè wọ́n. Nígbà tá a kíyèsí ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 3, Bíbélì sọ pé kí a máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà. Ìṣọ̀kan ẹ̀mí a gbọ́dọ̀ làkàkà láti pa mọ́. Tá bá dẹ̀ máa pa mọ́ ní ìdìpọ̀ àlàáfíà ni. Ní tí ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 3 kọ́ wa nìyí. Nígbà tá a wá wo ẹsẹ̀ 4, ó sọ fún wa pé ara kan níbẹ̀, ẹ̀mí kan, àti bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín. Ìrètí kan. Ọlọ́run kan. Baptism kan. Ìgbàgbọ́ kan. Gbogbo nǹkan tá a dárúkọ yìí ìkọ̀ọ̀kan ni wọ́n. Wọn ò pé méjì, wọn ò pé mẹ́ta. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan nínú Kristi, à ń sọ̀rọ̀ nípa nǹkan kan. Torí pé ìsìn tí Jésù Kristi Olúwa wa mú wá ẹyọ kan ni. Ẹ̀kọ́ tó kọ́ wa ẹ̀kọ́ kan ni. Ìlànà ẹ̀sìn tó gbélé wa lọ́wọ́ ìkan ni. Kò pé méjì, kò pé mẹ́ta, kò pé mẹ́rin. Ẹyọ kan ni a ti kà á nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 sísàlẹ̀ pé ara kan níbẹ̀, ẹ̀mí kan, àní bí a ti pè yín sínú ìrètí kan ti pè yín, Olúwa kan, ìgbàgbọ́ kan, baptism kan àti Ọlọ́run kan. Ó jẹ́ méjì. Ìwé Éfésù ẹ lọ wò, ẹ jẹ́ ká jọ wò. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 sí 6. Ọlọ́run kan yẹn, bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo, níbi gbogbo àti nínú yín gbogbo. Ohun tí ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 sí 6 kọ́ wa nìyí. Nípa ẹyọ kan, nǹkan kan, ìgbàgbọ́ kan, ìjọ kan, ẹ̀mí kan, ìrètí kan, Ọlọ́run kan, Olúwa kan, baptism kan, ìkọ̀ọ̀kan ni. Nígbà tí a ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan nínú Kristi, à ń sọ̀rọ̀ nípa ohun kan tí Kristi fi kọ́ wa tó sì gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ilé gbọ́dọ̀ yé wa. Ní ìwàláàyè Kristi, ǹjẹ́ ó dá wa lẹ́kọ̀ọ́ nípa ìṣọ̀kan bí? Kí ni Kristi kọ́ wa nípa ìṣọ̀kan? Ó gbà á ládùúrà pàápàá pé a gbọ́dọ̀ jẹ́ ẹyọ kan. Níbo ló ti sọ bẹ́ẹ̀? Ẹ wo ìwé Jòhánù orí 17 17. Tàbá kíyèsí láti ẹsẹ̀ 20 sí 21 verse 20 to 21. Kí ni Bíbélì wí?
ẹ gbọ́ o. Ó ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí ó gbà mí gbọ́ nípa ọ̀rọ̀ wọn, kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Nínú ẹsẹ̀ bíbélì yìí, Jésù Kristi ń gbàdúrà sí Ọlọ́run pé òun fẹ́ kí àwọn àpọ́stélì kí wọ́n jẹ́ ọ̀kan, àti àwọn tí yóò gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ nípa àwọn àpọ́stélì kí wọ́n jẹ́ ọ̀kan. Kí nìdí? Ẹ wo ẹsẹ̀ kọkànlélógún. Ó ní bí ìwọ ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. À ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan nínú Kristi. A sì sọ fún wa pé tá a pè ní ìṣọ̀kan ni ẹyọ̀kan. A sì béèrè lọ́wọ́ ara wa pé ṣé ìgbàgbọ́ kan náà là ń ṣe nínú ìsìn Kristi lónìí? Ìdáhùn òtítọ́ ni pé rárá. Ṣé ẹ̀kọ́ kan náà là ń kọ́ nínú ìsìn Kristi lónìí? Ìdáhùn ni pé rárá. Ṣé iṣẹ́ ìsìn kan náà la jọ ń ṣe sí Ọlọ́run nínú ìsìn Kristi lónìí? Ìdáhùn ni pé rárá. Kí ló fà á? Ọ̀pọ̀lọpọ̀ ìdí ló fà á. A sì lọ síbẹ̀ tí lábẹ́ ẹ̀kọ́ yìí, ṣùgbọ́n a fẹ́ kí a mọ̀ pé Jésù Kristi Olúwa wa tó kọ́kọ́ gbé ìlànà ẹ̀kọ́ nípa ìsìn rẹ̀ kalẹ̀, kò gbé e kalẹ̀ kí ó rí yẹlẹyẹlẹ bí ó ti rí lónìí. Kì í ṣe ìfẹ́ Jésù kí ìsìn rẹ̀ ó rí yẹlẹyẹlẹ bí ó ti rí lónìí. No. Kristi kọ́ ló ṣe bẹ́ẹ̀. Kristi kọ́. Àwọn tí ó sì ní ẹ̀mí Kristi á fẹ́ láti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn padà sínú Bíbélì. Ìdí tí ètò yìí fi jáde nìyí. Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Torí tá a bá gba Bíbélì láàyè láti sọ̀rọ̀, á padà sí orísun wa tí ń ṣe Bíbélì, tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. A ti rí kà níbí pé ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 20 sí 21, ó ń gbàdúrà fún àwọn àpọ́sítélì rẹ̀ àtàwọn tí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ nípasẹ̀ àwọn àpọ́sítélì rẹ̀ pé kí wọn kó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí òun ti jẹ́ nínú bàbá àti bàbá nínú òun, kí ayé kí ó lè gbàgbọ́ pé òun Ọlọ́run ni ó rán Kristi wá sínú ayé láti wá fún wa ní ìyè àti ìwà bí Ọlọ́run nínú rẹ̀. So a ti rí kà nínú Bíbélì pé Jésù Kristi ní ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 20 sí 21, ó gbàdúrà fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́ tí ó gba ẹ̀kọ́ àwọn àpọ́stélì gbọ́, èyí tí Jésù Kristi Olúwa wa ti fi kọ́ wọn. Ó ní kí wọ́n jẹ́ ọ̀kan. A sì wọnú ìsìn Kristi lónìí, a rí pé a ò ṣọ̀kan. Ọlọ́run sì fẹ́ ká ṣọ̀kan. Báwo la ṣe ṣọ̀kan? A ó padà sínú Bíbélì. Bíbélì á padà sí ọ̀rọ̀ Jésù Olúwa wa. A sì ti sọ fún wa ṣáájú pé ohun ìkankan la rí nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 6. Ìkankan ni. A rí kà ń bẹ̀ pé ara kan tí ń ṣèjọ kan. A rí kà ń bẹ̀ pé ẹ̀mí kan, ẹ̀mí mọ́ Ọlọ́run kan ni. Ẹ̀mí Ọlọ́run kan ò lè máa darí onírúurú àwọn èèyàn ní different places, in different areas, in different things. Ẹ̀mí Ọlọ́run kì í ṣe bí ẹ̀mí Ọlọ́run ò sí nídìí rúdurùdu, ẹ̀mí rẹ̀ náà ò sí nídìí rúdurùdu. Ẹ̀mí òtítọ́ ni. Jésù òtítọ́ ni. A sọ fún wa pé ìrètí kan tí a fi pè yín sí, ìrètí kan níbẹ̀. A ní Olúwa kan. A sọ fún wa pé ìgbàgbọ́ kan. A ní baptísìmù kan. A sì ní Ọlọ́run kan. Ìkanni gbogbo ẹ̀. So ohun kan lọ́lọ́run fẹ́ kí a ṣe nínú ìsìn Jésù Kristi. Ohun kan tí a sì fẹ́ ṣe yìí, a ò bá bẹ́ẹ̀ nínú ayé mọ́. Tá a bá sì nífẹ̀ẹ́ ọkàn wa ohun tí Kristi gbé kalẹ̀,
la gbọ́dọ̀ padà sí. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Èkejì ni pé ìṣọ̀kan tí a ń sọ yìí Jésù ló pilẹ̀ rẹ̀. Ẹ wá bèèrè pé kí ló dé tí Jésù fi pilẹ̀ ìṣọ̀kan? Jésù ló pilẹ̀ ìṣọ̀kan. Ìdí tó fi pilẹ̀ rẹ̀ ni pé kí Kristi ó tó dé, orílẹ̀-èdè méjì ló wà ní gbogbo àgbáyé. Kí Kristi ó tó dé, orílẹ̀-èdè méjì ló wà. Àkọ́kọ́ orílẹ̀-èdè Ísírẹ́lì àti àwọn orílẹ̀-èdè, ó lè gbọ́dọ̀ yé wa, nation of Israel and nations àti orílẹ̀-èdè. Kò sì sí ìbáṣepọ̀ láàárín Ísírẹ́lì àtàwọn orílẹ̀-èdè mìíràn. Kò sí ìbáṣepọ̀. There is no relationship. Kò sí láàárín wọn. Kí nìdí? Ìdí ẹ̀ ni pé Ọlọ́run fúnra ara rẹ̀ nígbà tá a kíyèsí ìwé Ẹ́kísódù orí 19 ẹsẹ̀ kínní, ìkejì àti kẹta, òun ló yà wọ́n. Òfin Ọlọ́run ló sì fi yà wọ́n, ó yà wọ́n sọ́tọ̀ gẹ́gẹ́ bí ìjọba tirẹ̀. Ó fún wọn ní òfin tó yà wọ́n nípa láàárín àwọn àti kèfèrí, láàárín àwọn àti orílẹ̀-èdè gbogbo tá ò fún lófin. Ìdí ẹ̀ ló fi jẹ́ pé ní ìgbà tí Jésù Kristi pàdé obìnrin ará Samaria ní etí kànga, ó sọ nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 19 pé èéṣe tí ìwọ fi ṣe Júù tó fi wá ń bá èmi ará Samaria pé fún mi lómi mu? Nítorí kò sí ìbáṣepọ̀ láàárín àwọn Júù àti Samaria. Kì í ṣe Samaria nìkan, gbogbo ilẹ̀ ayé pátá kò sí ìbáṣepọ̀, nítorí pé òfin tá a fún Ísírẹ́lì òun ló yà wọ́n nípa láàárín àwọn àtàwọn orílẹ̀-èdè mìíràn, torí pé àwọn la fún lófin Ọlọ́run. Jésù ní ìpìlẹ̀ ìṣọ̀kan, òun ló wá mú àwọn Júù àti àwọn kèfèrí, ló kó wọn papọ̀ sínú ara kan. Ilé gbọ́dọ̀ yé wa. Jésù ní ìpìlẹ̀ ìṣọ̀kan nínú ìsìn rẹ̀, òun ló kó gbogbo wa papọ̀. Àti Júù àti Hélénì, ó kó wa papọ̀ sínú ara kan tí ń ṣe ara rẹ̀, tí ń ṣe ìjọ rẹ̀. Òun lórísun ìṣọ̀kan, Jésù ni. Ẹ ká gbọ́n tí Bíbélì sọ, ìwé Éfésù orí 2. Ká gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Éfésù orí 2. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 sísàlẹ̀, ká gbọ́n tọ́lọ́run sọ. Ó ní nítorí náà ẹ rántí pé o, ní ìgbà àtijọ́ rí ẹ̀yin ẹ tilẹ̀ jẹ́ kèfèrí nípa ti ara, tí a ń pè ní ìkọlà, tí a sì fi ọwọ́ ṣe, tí a ń pè ní aláìkọlà. Pé ní àkókò náà ẹ̀yin wà láì ní Kristi, ẹ jẹ́ àlejò sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí nì, aláìní ìrètí àti aláìní Ọlọ́run ní ayé. Ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnnà réré ní ìgbà àtijọ́ rí ni a mú súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristi. Nítorí òun ni àlàáfíà wa, ẹni tó ti ṣe méjèèjì ní ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé nì tí ń bẹ láàárín àwọn Júù àti kèfèrí. Jésù òun ni ló pilẹ̀ ìṣọ̀kan nínú rẹ̀, nítorí pé ní ìgbà tó dé, òun ló nípa ikú rẹ̀ ló mú àwọn kèfèrí àtàwọn Júù bọ́ sínú ìjọba rẹ̀ tí ń ṣe ara rẹ̀, tí ń ṣèjọ tirẹ̀. Òun lórísun ìṣọ̀kan, nítorí pé kò sí ìbáṣepọ̀ láàárín àwọn Júù àtàwọn kèfèrí. Má ṣe jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tá à ń kọ́ ní ìṣọ̀kan nínú Kristi, unity in Christ. A ti kọ́ débi pé Jésù Kristi ni ó bẹ̀rẹ̀ ìṣọ̀kan. Òun ló kó kèfèrí
àtàwọn Júù nípa ẹ̀jẹ̀ rẹ̀, gẹ́gẹ́ bí ìwé Éfésù tá a kà nínú ìwé Éfésù orí kejì nígbà tá a wò ó láti ẹsẹ̀ 11 sísàlẹ̀. Nípa ẹ̀jẹ̀ rẹ̀ ló kó wọn papọ̀, àwọn tó ti jìnnà réré àti àwọn Júù, ó kó wọn papọ̀ sínú ara rẹ̀ nípa ẹ̀jẹ̀ Kristi. Ilé gbọ́dọ̀ yé wa, Jésù ló bẹ̀rẹ̀ ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Jésù nípa ikú tó kú lórí igi àgbélébù, tó kó àwọn Júù àtàwọn kèfèrí papọ̀ sínú ara rẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ gbọ́ ẹsẹ̀ 15. Ó ní ó sì ti fi òpin sí ọ̀tá nì nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn nì tí ń bẹ nínú ìlànà, kí ó lè fi àwọn méjèèjì di ẹni tuntun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà. Jésù ló nípa ikú rẹ̀, òun ló làjà láàárín àwọn Júù àtàwọn kèfèrí, èyí tí àwa jẹ́ ọ̀kan nínú wọn. Láì bá sí ikú Kristi, ìyapa tí ń bẹ láàárín àwọn Júù àti gbogbo orílẹ̀-èdè gbogbo yóò máa tẹ̀síwájú sí ni. So Jésù ni orísun ìṣọ̀kan. Nítorí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Báwo ló ṣe ṣe bẹ́ẹ̀? Ọ̀nà wo ló fi gbé gbà? Ní ìgbà tó kú lórí igi àgbélébù, tó jíǹde tán, ló wá pàṣẹ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé kí wọ́n lọ sí gbogbo ayé, kí wọ́n sì wàásù ìrere náà fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Bí a ti mú wa wọnú ìjọba nìyí, bí a ti mú àwọn kèfèrí wọnú ìjọba, bí a ti mú àwọn Júù wọnú ìjọba nìyí. Àwa ṣe wá ní ọ̀kan nínú Kristi, nínú ìjọba rẹ̀. So Jésù òun lórísun ìṣọ̀kan, òun ló gbé ẹ̀mí ìkalẹ̀, ẹ̀mí ìṣọ̀kan. À ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan nínú Kristi. A sì lè fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù ìṣọ̀kan bẹ̀rẹ̀ nínú Kristi, nítorí pé Kristi fúnra ara rẹ̀ lórísun ìṣọ̀kan, ló wá mú ìlàjà tó wà láàárín àwọn Júù àtàwọn kèfèrí, ó mú kúrò kí àwa kó lè jẹ́ ọ̀kan nínú ara rẹ̀ tí ń ṣe ìjọ. Ọ̀rọ̀ tá à ń sọ fún wa ni pé nínú ìsìn rẹ̀ lónìí, a ò sọ̀rọ̀ kan náà, a ò ṣe nǹkan kan náà, a ò kẹ́kọ̀ọ́ kan náà, a ò ní ìdájọ́ kan náà tí ò dẹ̀ yẹ orí bẹ́ẹ̀. Tá a sì gbogbo nǹkan tí mò ń sọ yìí, tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ìyapa a ò rí nínú Bíbélì. Ìṣọ̀kan ni Jésù Kristi sọ nípa rẹ̀. Ó sì gbàdúrà ìṣọ̀kan náà fún àwọn àpọ́sítélì àtàwọn tí ó gbọ́ ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. Ó bẹ Ọlọ́run fún ìṣọ̀kan yìí pé kí wọn kó lè jẹ́ ọ̀kan. So ohun tó ń ṣẹlẹ̀ nínú ìsìn Kristi lónìí kì í ṣe ọ̀dọ̀ Kristi ló ti wá o. Eléyìí gbọ́dọ̀ yé wa, eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Kò wá láti ọ̀dọ̀ Kristi. Tó yẹ pé Kristi òun kọ́ ló fi ààyè sílẹ̀, Kristi kọ́ ló fi ààyè sílẹ̀ fún ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí, torí pé Kristi ò tiẹ̀ fẹ́ ìyapa, bó tí n kò mọ̀. Ìṣọ̀kan, ọ̀kan, òun ló gbàdúrà fún àwọn onígbàgbọ́. So Ọlọ́run ti ń fi òye yé wa díẹ̀díẹ̀ sí nísìnyí pé ìṣọ̀kan tí Kristi sọ nípa rẹ̀, tó gbàdúrà nípa rẹ̀, òun ló mú wáyé nínú ara rẹ̀. Ẹ lọ kàwé Éfésù yẹn orí kejì, kẹ́ wò láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 18. Ó kọ́ wa bẹ́ẹ̀. Nípa ikú Kristi ló la ìjà, ìṣọ̀tẹ̀, ìṣọ̀tá tí ń bẹ láàárín àwọn Júù àtàwọn kèfèrí, ló là á sílẹ̀ fún wa. Ìyẹn bẹ́ẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìṣọ̀tẹ̀ tàbí ìjà ó ń bẹ láàárín Ọlọ́run àti ìran ènìyàn nítorí ẹ̀ṣẹ̀. Jésù náà nípa ikú rẹ̀, nípa ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀, òun ló la ìjà láàárín Ọlọ́run àti ìran ènìyàn, kí ìṣọ̀kan láàárín Ọlọ́run àti ìran ènìyàn kó lè di mímọ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nípa ikú Kristi ni òun ló mú wa súnmọ́ tòsí. Tẹ́ bá ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, tẹ́ bá kà sísàlẹ̀, tẹ́ bá wo ẹsẹ̀ 17, ó ní ó sì ti wá, ó sì ti wàásù àlàáfíà fún yín, ẹni tí ó jìnnà réré, àti fún àwọn tó súnmọ́ tòsí, nítorí pé nípa rẹ̀ ni àwa méjèèjì
ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ beautiful, ọ̀rọ̀ Ọlọ́run lẹ́wà tá a bá lè tẹ̀lé, tá a bá ṣetán láti tẹ̀lé. So ìṣọ̀kan Kristi ló bẹ̀rẹ̀ rẹ̀ nípa pé ọ̀tá ń bẹ láàrin Júù àtàwọn kèfèrí, ó mú ọ̀tá yẹn ó mú kúrò. Ọ̀tá ń bẹ láàrin ìran ènìyàn àti Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ti wá sọ́dọ̀ Kristi, ọ̀tá yìí àti mú kúrò, ó mú wa bọ́ sí tòsí nípa ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run bàbá. Ní tá à ń pè ní ìṣọ̀kan nìyí, inú Kristi sì ló wà. Ṣùgbọ́n gbàtà wá kíyèsí ìsìn Kristi lónìí, a rí pé ẹ̀mí yìí ò sí, ẹ̀mí ìṣọ̀kan yìí, ká máa sọ ohun kan náà, ká máa ṣe ohun kan náà, ká máa sọ̀rọ̀ kan náà, kò sí. Báwo ló ṣe lè wà? A padà sínú Bíbélì, padà sínú ọ̀rọ̀ Ọlọ́run tí Bíbélì sọ nù. So nígbà tá a kíyèsí iṣẹ́ àpọ́sítélì orí kejì, ohun tá a gbọ́dọ̀ ṣe láti wọnú ìjọba Kristi, tó tá a sì rí pé gbogbo àwọn èèyàn ló wọnú ẹ̀, àti Júù àti kèfèrí ọ̀nà wọnú ẹ̀, àti rí kà ní iṣẹ́ àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 36 sísàlẹ̀. Wọ́n wọnú ìjọ nípa gbígbọ́ràn sí àṣẹ Kristi, nípa ṣíṣe ìbáptísì, wọ́n sì jẹ́ ọ̀kan. Àti Júù àti kèfèrí la fún lóore ọ̀fẹ́ láti wọnú ìjọba Kristi. Tá à ń gbìyànjú láti gbé kalẹ̀ ni pé láti ìpilẹ̀ṣẹ̀ àwọn tó bá ti wọnú Kristi, a sọ fún wa pé kò yẹ kó tilẹ̀ sí ìyapa kan nínú wọn, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ nínú ayé lónìí. Ìyapa ń bẹ nínú ẹ̀sìn Kristi, a sì gbọ́dọ̀ padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. A rí pé ìṣọ̀kan nínú Kristi, a gbọ́dọ̀ rí pé àdìmú ìyapa kan ò gbọ́dọ̀ sí nínú wa. Ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú sí ní ìgbà mìíràn tá a tó fèrè pàdé ìṣọ̀kan nínú Kristi. Àdúrà wa sí Ọlọ́run ni pé kí Ọlọ́run ó fi òye ọ̀rọ̀ rẹ̀ kó fi yé wa. Bá ó ṣe padà sínú ìṣọ̀kan tá a rí nínú Bíbélì, bá a ṣe padà sínú ẹ̀mí Ọlọ́run, Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù. Àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.